torí pé èèyàn kàn mú gò kó máa fọ́ ọmọ ara rẹ̀ lérí àbí kéèyàn kàn mú ara rẹ̀ kó já rẹ̀ sí ròrò àbí kéèyàn mú ara rẹ̀ kó bọ́ sí kànga irú ètò ọ̀sẹ̀ rẹ̀ ní eré ẹ̀dúnjò ní tí ọmọ kan mú òun kú mọ́ tán. ìlera lọ lóòótọ́ mo gbà èyí ló mú ká máa kí o gbòòrò dé ìpínlẹ̀ Kwara fún àmójúbà White Rock Addiction Awareness Foundation ayé tó ń ṣe ìwòsàn tọ́jú gbogbo àwọn tó lùgbàdì àrùn ọpọlọ látàrí mímu ìmúkúmu bíi Colorado Fonagau loud igbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń da àdúgbò láàmú ba àwùjọ jẹ́ irú wọn ni wọ́n máa ń bẹ́ sí kànga wọ́n máa ń forí lulẹ̀ wọ́n máa ń ṣubú kiri àdúgbò ìlú Amẹ́ríkà òun ni White Rock Addiction Awareness Foundation ni wọ́n fi kalẹ̀ sí ìjọsìn tọ́jú gbọ̀n tó lùgbàdì àrùn yìí jákèjádò àgbáyé wọ́n ti abẹ́ kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara báyìí o tí wọ́n sì nílò ìrànlọ́wọ́ ìjọba nípa fífòǹtẹ̀lù wọn láti máa tọ́jú gbọ̀n tó lùgbàdì àrùn yìí ní Kwara ní kété ìjọba bá ti fòǹtẹ̀lù wọn ni wọ́n máa ṣe àyẹ̀wò fún gbọ̀n tó wọlé ìwé gíga bíi pọ́lì fásitì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹbí ọmọ ayé àní dààmú àní sunkúlẹ́dẹ̀ àwọn ọmọ wa o ọ́fíìsì àjọ yìí wà ní plot 9 Church Street off Intex Junction Odòǹgúnyán Ìkòròdú nípínlẹ̀ Èkó bákan náà wọ́n tún wà ní Suite 6 10B first floor Awolowo Way beside Afasel Plaza Nipcom filling station Jabi Street l'Abuja fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè 09017119263 tàbí 08166460247 White Rock Addiction Awareness Foundation ló ní àlàáfíà wo ò ní di fíafíà o. orúkọ mi ni Sheikh Abdulrahim Adua Nígbà Chief Imam Yorùbá of Ìlọrin Yorùbá land in Nigeria African Muslim leader. ṣe rí Ọlọ́run kó dá wa òbí ní àárẹ̀ kò sóbì kan tí ó dàgbà láyé tí ò ní fẹ́ kọ́ ọmọ ó sìn òun kò sẹ́nìkan tí ó máa wà láyé tí ó máa náwó lórí ọmọ ní skul tí ó máa jìyà lórí ẹ̀ tí ò ní fẹ́ kọ́ ọmọ ó jèrè kò sẹ́nìkan tí ó wà láyé tí ò ní fẹ́ kọ́ ọmọ ó di mínísítà àbó di gọ́vnà nílùú so gẹ́gẹ́ bí àdúrà tí ẹ máa ń gbà ọ̀ kí ni wàá máa fa tá a máa fi jèrè ọmọ òní ká mójútó ọmọ wa o ní ìpínlẹ̀ Kwara State èyí tó jẹ mí lógún tèmi ti jáde tí ń jẹ́ Chief Imam Yorùbá láti Ìlọrin kó tó wá kan ìgbò ilẹ̀ Yorùbá òun ló jókòó jọ mí lójú pé mo rí àwọn kankan tí ń bà wá lérí nínú jẹ́ ní nẹ́ẹ̀tì tẹ́ bá Google ní gbogbo Nàìjíríà sì pé ìlú òun náà ti mú nǹkan jù ní nǹkan igbó ni dọ́ọ̀gì lóṣìkè Kwara State ni ó gbé jáde fún yín ó wá jẹ́ nǹkan tí ń bà mí nínú jẹ́ ṣé ẹ tẹ́ bá wo àwùjọ wa láàrin àwùjọ èèyàn ẹ rí i pé àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wà láyé àwọn kan bẹ tá máa ń mu kókè àwọn kan máa ń mu gbó àwọn kan mu ẹ̀rọyìn àwọn kan mu òló àwọn kan máa fi ìsálángá oríṣiríṣi ó fẹ́ tóríṣi mẹ́wàá tá máa ń mu kí ni wọ́n á jẹ́ nǹkan tí máa ń bà yàn ló jẹ́ fún ẹ̀dá èèyàn láyé kí wọ́n gbọ́ pé Kwara State ń kọ́ àwa ní number 1 ti ibi kan tí nǹkan mímu tó pọ̀ jù sí ní Nàìjíríà so ìdí rèé tí mo fi wá àwọn ẹgbẹ́ White Rock Additional Awareness Foundation tó wà nílùú London wọ́n sì tún ní ẹ̀ka ní Amẹ́ríkà onímọ̀ wá nǹkan pé ẹ dákun kí ni ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ fi ràn wá lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara kó tó wá ka gbogbo Nàìjíríà tó bá fẹ́ da omi sórí ká kọ́kọ́ gbé láti orílẹ̀-èdè títí wa náà state wa ká bá ṣe ti state wa tán láti àwọn bọ́ sí state míì ìdí rèé tá a fi ń wá àwọn White Rock Additional Awareness Foundation láti wá pọ́n ran àwọn ọmọ Kwara lọ́wọ́ kí ni ìrànwọ́ àkọ́kọ́ ni pé gbogbo ọmọ tí máa ń jẹ́ ọmọ iléèwé Kwara ó jẹ́ poli ni ó jẹ́ university ni ó jẹ́ college education ni gbogbo school yẹn kí àwọn ìgbìmọ̀ White Rock Additional Awareness Foundation yìí kí wọ́n máa ṣe tẹ́sítì fún wọn. àwọn White Rock Additional Awareness Foundation iṣẹ́ tá a máa ṣe ni pé ṣe mọ̀ pé wéèrè ọ̀tọ̀ ẹni tí mu nǹkan ọ̀tọ̀ àwọn tí bá mu nǹkan àwọn náà máa ń mu bí nǹkan tí ó jẹ́ oògùn olóró tó lè máa dààmú ọpọlọ àwọn White Rock Additional Awareness Foundation yìí wọ́n máa wá tọ́jú àwọn tó máa ń mu nǹkan ṣé ẹ rí ẹni tó bá mu nǹkan kì í ṣe wèrè o àwọn òníyàn onídìí kan dè wọ́n lókùn àbí kán máa fún ẹlẹ́gba àbí kán máa lù wọ́n lùkùlù àjọ yìí White Rock Additional Awareness Foundation àwọn ni wọ́n máa tọ́jú wọn pẹ̀lú pé wọ́n fún wa ní àwọn abẹ́rẹ́ àti àwọn oògùn tó máa lò tí òun fi ní máa dàdúgbò láàmú ṣẹ́ra àwọn àwùjọ yìí wọ́n wà káàkiri àgbáyé but afẹ́kọ́ wá sí Kwara State láti máa tọ́jú àwọn ọmọ yunifásitì polytechnic àti àwọn college education kọ́ máa ṣètọ́jú wọn torí pé tí wọ́n bá máa ṣètọ́jú wọn kó tó máa wọléèwé ànífẹ́ kí ìlú ó máa dàrú for example ṣe àwọn àtàwọn Kwara nísìnyí afẹ́ ká ní àlàáfíà state of harmony náà pé Kwara State so àwọn àjọ yìí àwọn náà rẹ́dì láti máa tọ́jú àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n mú òun ládùúgbò torí pé èèyàn kà mú gò kó máa fọ́ ọmọ ara rẹ̀ lérí àbí kéèyàn kà mú ara rẹ̀ kó já rẹ̀ sí ròrò àbí kéèyàn mú ara rẹ̀ kó bọ́ sí kànga irú ètò ọ̀sẹ̀ rẹ̀ ní eré ẹ̀dúnjò ní tí ọmọ kan mú òun kúmọ̀ tán tó bọ́ sí odò fúnra rẹ̀ ó sì kó sínú kànga ọ̀pá rẹ̀ tàbí ètò ọ̀sẹ̀ rẹ̀ ní side airport ní ẹgbẹ́ làó tọmọ yẹn jáde ó sì mú ọ̀bẹ obìnrin ni ó sì gún ẹnìkan ní ikùn
tọ́jú ọlọ́kadà tí ń lọ láàrin so àwọn àjọ yìí náà máa tọ́jú àwọn tí wọ́n ní àrùn pọ́nmọ́ mu nǹkan so tó bá yìí ti tọ́jú wọn tán o ara wọn balẹ̀ ara wọn sì yá so kò ní sí irú kan bá mọ́ so àwa fẹ́ kí ìjọba Kwara State kí wọ́n tẹ́wọ́ gba White Rock Additional Awareness Foundation so láti lè máa ṣètọ́jú fún gbogbo ṣètẹ́sì fún gbogbo àwọn ọmọléèwé so that pé kọ́ máa wo àwọn wo o kọ́ máa wojú wọn o torí pé a fẹ́ kí abiyamọ kún jèrè a fẹ́ kábàámọ kún ní kábùjọ wa kó lè ní ìlọsíwájú tí ó bá sírò àwọn àjọ yìí àwùjọ wa yóò wọ́ sí o torí ẹwọ ọdún 2025 tá a wà yìí nínú September tá a wà yìí 2023 tá a wà yìí ẹ rí i pé ìrònú wa ní àgbáyé sí ó ti yàtọ̀ sí àbábọ̀ tẹ́lẹ̀ kí ni ìrònú wa ni pé à ń ro dáadáa sí orílẹ̀-èdè wa ká ní ìdàgbàsókè ká ní ìfọ̀kànbalẹ̀ bọ̀ tí a bá tọ́jú àwọn ọmọ wa yìí tán bá pọ̀ jù báyìí lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n bá gbòòlù ìjẹ́ máa lọ́wọ́ torí kẹ́kàn rí àwọn àṣẹ pátí nìkan àbá máa ṣe ìkómọ àbá máa ṣe ìyàwó àwọn ọmọ ìtàn bá ti mọ mú kú mu tán wọ́n máa bẹ̀rẹ̀ sí gúnra wọn gò wọ́n máa ṣe ara léṣe ẹ wo gáràjì ẹ wo ẹ̀mí tí àwọn ọlọ́kọ̀ ń sọnù ní gáràjì ẹ̀rì tán ta ọtí bẹ́ẹ̀ wọ́n ta mú kú mu bẹ́ẹ̀ dírẹ́bà tó bá fẹ́ wọ ọkọ̀ ó ti mu ọtí yó ó ti mú mú kú mu yó wọ́n wá gbé èèyàn 18 passenger láti Ìlọrin olóńgbé wọn lọ sẹ́kọ̀ọ́ ìmúkúmu tó mú pàtí Ògbómọ̀ṣọ́ ọkọ̀ bá lásìtẹ́ẹ̀tì ó wá sọ gbogbo ẹ̀mí tí èèyàn nù sórí àwọn báyìí náà tó jẹ́ bí gájà yìí White Rock Additional Aware Foundation wọ́n á máa tọ́jú wọ́n á máa ṣètò ìstẹ́ẹ̀sì fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ náà so tí ó sì láti máa wọ́n wò pé eléyìí mú nǹkan eléyìí náà kò yẹ kó máa drive so ìjọba gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ so láti pé kí àwùjọ Kwara State ń kọ́ o ká lè ní ìdàgbàsókè torí pé àlàáfíà wa ò ní kókó torí pé n ti ń fa Boko Haram àti banditi àti kidnapper ìmúkùmù ní fà téèyàn bá mú kú mu bóòlù yẹn ṣe lè gbébọn tí ó yìn mọ́ ẹnìkejì rẹ̀ bóòlù yẹn ṣe lè gbé igi tí ó lọ máa dáná bóòlù yẹn ṣe lè gbé àdá tí ó máa dúró ọmọ làkejì rẹ̀ ìmúkùmù ní fa kí ọmọ wàkíwà ẹ wo kéèsì tó ṣẹlẹ̀ nípa ti Abdulrahman ní Ìlọrin tí ọlọ́pàá yẹn ẹ rí i pé ó nígbà tí ọmọ yẹn kú nulẹ̀ ó lóun wá jáde síta ó lọ mú kan so mímú kan tó mú kan ló jẹ́ kó máa fi àdá sá téèyàn bá mú kan ẹ rí i pé kò ìgbé nìyẹn ẹ̀rọ ọmọ bá láti máa ta ìjẹ yẹn sílẹ̀ ọ̀tí ìmúkùmù tí Abdulrahman mú òun náà ló fa ìpàtọ́pa ọmọbìnrin yìí so àwa àrà ìjọba Abdulrahman Abdulrasaq wọ́n gba White Rock Additional Awareness sí gbogbo ètò Kwara State láti pé àwọn NDLA wọ́n join association mọ́ wọn so that kò mọ àti Commissioner for Education láti fi kó wọn ṣètọ́jú fún gbogbo àwọn ọmọléèwé tó bá ti ṣe test fún gbogbo àwọn ọmọléèwé so engine yẹn ti wà lamẹ́ríkà wọ́n á gbé wálé so wọ́n á máa ṣe screen fún gbogbo àwọn ọmọléèwé èyí tó bá ti jẹ́ ọmọ tó clean wọ́n á gbé kalẹ̀ èyí tó bá ti pé ìgbó ìmúkúmu wọ́n wà lára rẹ̀ wọ́n á ṣe test fún wa lọ sí ìwọ́sí fún ọ so Ọlọ́run jẹ́ kábíyà amójèrò àníṣọ́ọ̀tì o ẹ̀sìn gan. ìbéèrè tó tún ni. èsì rí nǹkan tá a fẹ́ kí gọ́vnà Abdulrahman wà ràn wá lọ́wọ́ lórí pé a fẹ́ kí White Rock Additional Awareness Foundation yìí ìjọba la fẹ́ kó mójútó torí tá a bá bẹ̀rẹ̀ sí ṣètọ́jú fáwọn ènìyàn èrò máa pọ̀ tí wọ́n máa rí pé àwọn polytechnics student tó wà bẹ́ẹ̀ wọ́n lé ní 30,000 ẹ̀wọ̀n college education student tó wà bẹ́ẹ̀ ní 60,000 káwọn kan university wà Màlété káwọn kan permanent university wà nílọrin so ìjọba Kwara State àwọn náà lè ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá wọn ṣètò ààyè tí wọ́n ti máa gbà wọ́n láyè láti máa kó oògùn yẹn wọlé so ẹ̀mọ́ tí wọ́n bá ti rí pé ó ní àrùn ìmúkúmu lára so ìjọba Kwara State ní ó máa ṣètọ́jú fún wọn àwọn kan máa ràn wọ́n lọ́wọ́ kó gbà wọ́n láyè kan ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹgbẹ́ White Rock Additional Awareness Foundation yìí so láti pé kó bá wọn ṣe ètò láti pé gbogbo àwọn ìkúmẹ̀tì tó ń lò wá láti lóyìnbó kí wọ́n fi ṣètò ìjọba sí afẹ́ kí ìjọba Kwara State kọ́ gọ́vnà Abdulrahman Abdulrasaq torí jẹ́ chairman gbogbo àwọn gọ́vnà Nàìjíríà kó bá ràn wọ́n. ṣe rí ẹ̀yọ́ ọmọ wa tá à ń bí nísìn ẹ dákun Ọlọ́run jẹ́ ajẹ́rì ọmọ o Ọlọ́run jẹ́ ká dààmú o kò sọ́mọ kan láyé tí ò ní máa wò pé bí gọ́vnà kan ṣe wà ó náà fẹ́ di gọ́vnà kò sọ́mọ kan tí ò ní fẹ́ wò kó di sénétọ̀ ọmọ tó bá ti wá di pé ìbẹ̀rẹ̀ rẹ̀ àwọn rẹ̀ dúdú ó ti bẹ̀rẹ̀ sí mọ̀mọ́kúmu o ò lè wúlò fún àwùjọ o ò sì lè wúlò fẹ́ bí o ò sì lè wúlò fara ọba ìran rẹ̀ jẹ́nu tí ọba ti wá ba rẹ̀ jẹ́ wá wo iye ẹ̀dá tó bì lọ́mọ o tó kó bá wọn náà torí bàbá ti rán ọmọ rẹ̀ nígbó kí lọ́mọ rẹ̀ padà yà òun náà máa ta gbó so ti bàbá ti rán ọmọ rẹ̀ ní ògógóró kí lọ́mọ náà padà ọmọ náà dò ògógóró so àwùjọ wa afẹ́kẹ́ ọmọ ọwọ́ tá à ń bílísì kẹ́ ẹ dúró para yìí ẹ tó bá fẹ́ jẹ́ kírísítẹ́nì ẹ máa sìn lọ́ọ̀ yìí ẹ máa lọ ṣọ́ọ̀ṣì yìí ẹ tó bá jẹ́ mùsùlùmí ẹ máa lọ mọ́sálásí ẹ máa kírun dáadáa àwùjọ yìí ẹ̀sìn kó mi yóò máa kọ́ wa ní ìwà ni kò ní máa kọ́ wa ní ìwà burúkú kò sí ẹ̀sìn méjèèjì kírísítẹ́nì and muslim tó sọ pé ká máa mọ̀ mùkúmu kò sí ẹ̀sìn méjèèjì tó ní ká máa mú gbó ẹ̀sìn méjèèjì tako ìmúkúmu bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà fẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ Yorùbá culture is a seed that can never dry so àwọn náà fẹ́ kí á máa mọ̀ mùkúmu so ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a wà ní ọmọ kéékèèké ẹ dákun ẹ ṣọ́ra fún mùkúmu ọmọ tó bá ti mọ̀ mùkúmu o ò lè di mínísítà
o sì lè di gómìnà o sì lè di ọba ọkọ rẹ jẹ́ ọba ọkọ fámìlì rẹ jẹ́ o sì tó ba ìlú rẹ jẹ́. So àwa arọ ẹ̀yin òbí náà ẹ dákun ẹ máa mójútó àwọn ọmọ láàárọ̀ ẹ máa chẹ́ẹ̀kì báàgì tá ń gbé lọ léèwé tẹ́ bá ti rí oògùn tẹ́ bá ti rẹ̀ pé oògùn ká ẹ bá ti pé oògùn yìí tí wọ́n bá lò àbọ̀ bá mú nílé ìwé ẹ máa wo báàgì wọn ṣé tẹ́ bá ti pé ẹ̀yọ okùn bẹ̀ ẹ̀dẹ̀ mú sọ pé ẹ̀ dísípìnì ọmọ náà so èdè oúnjẹ ọlọ́run jẹ́ ká jèrè ọmọ o so ẹ máa mójútó àwọn ọmọ wa dáadáa o ọlọ́run jẹ́ ká àbùjọ wọ́n bàjẹ́ o ẹ ṣeun. ó kọ yín ẹ̀ka sí. ó kọ mi Sheikh Ibrahim Adoanigba Chief Imam Yorùbá of Ilorin Yorùbá Land Africa Muslim.